obìnrin tí ò bá ti lè mára dúró tó bá ti dá sùn báyìí a máa ká mọ́ lójú oorun ní ọmọ bá sùn. So take note. Ọkọ̀ ọ̀run náà dẹ̀ tún máa ń fà á. So wà nú ẹ̀mí oúnjẹ ojú oorun náà tó bá ti jẹ́ a máa gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ lójú ayé. Ẹ tó bá ti mọ oúnjẹ jẹ lójú oorun kò kí ní àkójọ lójú ayé. Jẹ́ tó bá tún máa ń fa àìsàn ipò yẹn kọ́kọ́ máa wú. Wàá rò pé ó ti ja jèrè bí àtòmù ni onímọ̀ pé ó ti kọ́lé àìsàn sẹ́ni yẹn lára. Lórúkọ Jésù àní ṣàìsàn. Oúnjẹ ojú oorun ó máa ń fa low sperm count. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò kí jẹ́ kí àtọ̀ ọkùnrin kó jọmọ. Ó jẹun lójú oorun nǹkan tó ń fa ó pọ̀ gan o. So wà nínú ẹ̀mí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ẹ̀mí wa rí èmi. Ọ̀pọ̀ ènìyàn ló ti kú ọ̀fọ̀ ló ti filẹ̀ ṣaṣọ́búra. Kò sí nǹkan tó lè máa go through ẹ̀mí ẹ ló ṣe pàtàkì jù. Torí pé o ṣì wà láyé congratulations. Fún ògo rẹ tó ń bọ̀ yìí congratulations. Fún ilẹ̀ ìmúṣẹ tí Ọlọ́run mú ẹ lọ congratulations. This one stop evil soap. Ìwọ tó bá mọ̀ pé aláǹtakùn nínú ilé tó bá wọ́ọ̀rì ẹ̀ o lè mú ẹlẹ́ mọ́ back to sender ẹ̀kan yẹn tí mo sọ yẹn kó pò mọ́ kó fi wọ́n gbogbo nulẹ̀ back to sender aláǹtakùn aláǹgbá. back to sender yìí ká tó rí lẹ́ẹ̀kan sí. back to sender this is back to sender perfume go along with this. So wàá bu díẹ̀ nínú ẹ̀ wàá fi sí wàá ṣèkì ẹ̀ wàá fi wọ́n gbogbo lé aláǹtakùn ni o àlákàlà ni o anything tó bá ń ṣèyàn ìyẹn clear lọ nìyẹn ìyẹn ti lọ nìyẹn kò ní wá ọmọ ìwádìí kò kọ́ àwọn àánú ẹ̀mí má tó bá fẹ́ sùn kó gbàdúrà kó dẹ̀ ká sáà. So wàá mọ̀ pé wàá máa sùn láyọ̀ tó bá fẹ́ sùn lálẹ́ Psalm 23 dáa ìwà lóṣù àgùntàn mi ó dáa fún tó bá fẹ́ sùn lálẹ́ Ọlọ́run kò ṣe ààbò lórí ẹ̀. Then this one soap ọṣẹ yìí náà dáa ẹni tó bá ní ọwọ́ ayé lára bóyá lálàá tó ń jẹun lójú oorun wọ́n bẹ̀ dàpọ̀ lójú oorun òun rí ata lójú oorun òun rí ẹranko lójú oorun òun rí oríṣiríṣi àwọn nǹkan yín sẹ̀ lójú oorun òun rí pé ó ń disturb ẹlòmí sórí lẹ́sọ̀ kankan fún ẹ lẹ́yìn sórí nǹkan tó ṣẹlẹ̀ lójú oorun ó ti ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ lójú ayé kò yẹ káwọ́ rẹ lémi káwọ́ rẹ lémi káwọ́ rẹ lémi kí ìyanu ṣẹ ìyanu máa ṣẹlẹ̀ nínú ayé ẹ lórúkọ Jésù Ọlọ́run tó jẹ́ kó mọ èní ọjọ́ ìkíní nínú oṣù keje nínú 2022 ó máa dáwọ́ agbára lé ẹ lórúkọ Jésù ó gbogbo tó wà nílé yẹn tó ń ṣèrú ẹ ẹni bá fẹ́ sùn lóru báyìí ó fẹ́ lè sọ pé kí ẹ lọ sùn sí next neighbor ogun náà ni bó ṣe ń pè lódò lá máa bọ́ sí kegele lá máa bọ́ sí tí o bá ti ń gòkè lójú oorun problem ni tó bá nílẹ̀ lókè ọ̀sì ẹ̀ tó rin padà bọ̀ sísàlẹ̀ ó léwu sà àwọn àlá tó bá ńlá jẹ́ kí n máa mọ̀ tó lórí ọ̀fẹ́ láti pè mí Ọlọ́run fún mi ní ẹ̀bùn ìtumọ̀ àlá gan gidi gan kò sí nǹkan tó lójú àlá tí mi ní bẹ́ẹ̀ fọ́ sí wẹ́wẹ́ bó dẹ̀ máa ṣèwé lórí ẹ̀ à ń bọ̀ ní àtìdé. This one ó dáná precious stone ó dá gan o fẹ́ ọ̀nà tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ fún àtò 24 oríṣiríṣi iṣẹ́ ló máa ń ṣe yes iṣẹ́ ìṣẹ́gun náà ni o àwọn tí àdáwọ́lé wọn tí ò kì í yọrí sí rere ẹlòmíì ti ṣiṣẹ́ tó àti tó 20 iṣẹ́ tó ti dáwọ́lé kò yọrí sí rere ṣùgbọ́n with this they are good to go eléyìí áìlì ni o áìlì ìṣẹ́gun náà ni o lè fi ṣe àmìyẹ sínú ilé ẹ o dẹ̀ lè lọ sára tó bá lọ síbi kan tó mọ̀ pé failure ló máa ń bá pàdé tẹ́lẹ̀ tó bá lo eléyìí sára no more failure dágbére fún ẹ láyé àtọ̀run nìyẹn lórúkọ Jésù tẹ́sán kọ́kọ́ fẹ́ nípa spiritual work ó wà òkè gan ó dáa bó ṣe dáa tó bẹ́ẹ̀ ló ní èèwọ̀ tó gbọ́ báyìí tóbìnrin bá ń ṣe nǹkan oṣù tó bá ti mọ̀ pé ó tún kú bí ọjọ́ mẹ́ta bó ṣe ṣe wà tó bá mọ̀ pé òun lò ó fẹ́ ṣe nǹkan oṣù ní ọjọ́ mẹ́ta rọra bu díẹ̀ nínú ẹ̀ bu sínú bedroom kò fílẹ̀ mẹ́ eléyìí tó jẹ́ ńlá yìí gbé pamọ́ sínú ilé ibi tó nílé ìfọwọ́kàn tó bá fi parí obìnrin tó bá dẹ̀ ti parí period ẹ tó bá ti mọ̀ pé orí period mọ̀ pé ó ti gbẹ pé kò sí ẹ̀sùn kankan lára ẹ mọ́ wàá wá ní iyọ̀ ìwọ ẹ̀yin àwọn tó bá jẹ́ Cele ẹ máa ṣe àsímọ́nì church ẹ̀wọ́n tó jẹ́ other churches kẹsàn kankan fún ẹ ogun ayé ò mọ it is well o kẹsàn fún ẹ o káwọn ẹ̀kọ́ tán ẹ jẹ o kan tó wà láyé ń sìn ó ti kọjá it is well with you it is not well until it is well kò tí well o tó bá ní ògo kò tí well odò tó dẹ̀ ń gbé ẹ lọ máa sọ fún ẹ kò tójú odó ìwọ ló fọwọ́ ara ẹ ṣe ra ẹ súnmọ́ àwọn tó mọ ọ̀nà
kó bá wọn rìn kó dẹ̀ lè rìn débi ògo tó bá ti wá bu díẹ̀ nínú ẹ̀ wàá fi sí bedroom lọ́tọ̀ ẹ̀wọ̀n ọjọ́ mẹ́ta ló máa fi lò ó so wàá gé sí ọ̀nà mẹ́ta wàá máa lò yẹn ní bedroom the last one ọjọ́ tó bá ti parí pátápátá tó ṣe period mọ́ pẹ̀lú omi iyọ̀ yẹn tó ká sam sí ẹ̀rẹ̀ ká sam 24 sí láti fi gbàdúrà sí wàá wá fi omi yẹn pẹ̀lú kọ̀ọ̀kan bílẹ̀ wàá wá fi wẹ̀ wàá sọ kọ̀ọ̀kan yẹn nù wàá ṣẹ̀ṣẹ̀ wá padà sí ibi ńlá yìí wàá wá máa lò lọ that is spiritual èèwọ̀ nìyẹn o then tó bá ti mọ̀ pé o ti súnmọ́ ìyàwó tàbí ọkọ ẹ make sure pé wẹ̀ lọ ṣe wẹ̀ bí muslim ṣe máa ń ṣe yẹn kudos to them wàá wẹ̀ bí mùsàlẹ̀ náà máa ń ṣe wàá kọ́kọ́ lọ wẹ̀ àwọn máa ń gbé tiwọn ní jánábà àwọn máa ń gbé tiwọn aṣáwẹ̀ náà ní amọ́ so wàá kọ́kọ́ lọ wẹ̀ kó tó lè padà wá láti wá ṣe kíni láti wá fọwọ́ kan òwe lo spiritual ẹ yes tó bá dẹ̀ ti mọ̀ wípé o ní anybody tó ní dúdú nínú ilé má gbé dúdú mọ́ spiritual ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kan ṣe omi kan nígbà kan tí mo ṣe fún ìgbà tó máa délé kó tó pé ọjọ́ mẹ́ta omi yẹn dúdú simply because ó ní dúdú nínú ilé kó mi máa dúdú owó ọgọ́rùn-ún ọba ẹ̀ wọ́n sọ fún pé gbogbo nǹkan tó wà nílé ẹ̀ pátápátá tó jẹ́ dúdú ó yá lọ kó dànù ó dẹ̀ lọ kó dànù wọ́n á ṣe míì fún ó dẹ̀ wà bẹ́ẹ̀ kò dúdú mọ́ spiritual is very very powerful so kó ṣe kan tó lè fojú di kó ṣe kan tó lè ṣe máa ṣe period kó máa wọnú spiritual store kò dá is bad mo kọ́ síbẹ̀ yẹn mo dẹ̀ máa sọ fún ẹ ṣé ẹ wọlé kẹ́ tó wọlé o bàtà yẹn bá bìbí ẹ bá ń bọ̀ oríṣiríṣi àwọn òfin yẹn lómi ọ̀tẹ́ pé ìwọ́jà tó wà ní ṣọ́ọ̀bù ẹ̀ tó yẹ spiritual period ti bàjẹ́ ẹ kàn ń ra ẹ kàn ń lò ní àká ṣiṣẹ́ tí mi bá wọlé bàbá dúró sílé ọ̀sẹ̀ kan yẹn gbáko títí bá mi yà sí mọ́ mo ní wábí gbogbo fídíò tí bá máa ṣe màá máa wọṣọ ara màá máa ṣe lé ọ̀rọ̀ ẹnu mi kò sẹ́ni tó lè gbà o ṣùgbọ́n spiritual I need to ká ṣe bó ṣe ní ká ṣe ó lè rí bó ṣe yẹ kó rí so ìlérí ayọ̀ aṣẹ́dáyé wa lórúkọ Jésù ìwọ́n tí mo wá sọ nísìnyí pé aláǹtakùn tó bá ń bá ẹjà lélẹ́yìí mẹ́lẹ́yìí kọ̀ǹfàmù ni àlákàlà oúnjẹ ojú oorun ìbálòpọ̀ ojú oorun ọ̀nà méjì ló pín sí ọkọ ọ̀run máa ń fà á nọ́mbà 2 ẹlòmíì tí bá ti lè sùn tó kùnrin jù tí ò lè mára dúró ó máa ń fà á. ìjọ mo mú wálé ní sẹ ẹ̀yin aláyọ̀ tẹ̀wọ̀ July a máa júbà Jésù títí láéláé ni ṣọkọ tó máa ń fa àgbèrè mọ́ ìṣọ́fẹ́ tó máa ń fa ìbálòpọ̀ ojú oorun àgbèrè máa ń fa o obìnrin tí ò bá ti lè mára dúró tó bá ti dá sùn báyìí a máa ká mọ́ lójú oorun ní ọmọ bá sùn so take note ọkọ ọ̀run náà dẹ̀ tún máa ń fa so wà nú ẹ̀mí oúnjẹ ojú oorun náà tó bá ti jẹ́ a máa gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ lójú ayé ẹ tó bá ti mọ́ ń jẹ́ lójú oorun kò kí ní àkójọ lójú ayé jẹ́ tó bá tún máa ń fa àìsàn ipò yẹn kọ́kọ́ máa wú wọ́n rò pé ó ti já jèrè bí àtòhun ni onímọ̀ pé wọ́n ti kọ́lé àìsàn sẹ́ni yẹn lára lórúkọ Jésù àní ṣàìsàn ojú oorun wọ́n máa ń fa low sperm count bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò kí jẹ́ kí àtọ̀ ọkùnrin kó jọmọ ó jẹun lójú oorun nǹkan tó ń fa ó pọ̀ gan o tó wà nínú ẹ̀mí kó lè máa ṣohun gbogbo ní pípé lórúkọ Jésù ọ̀nà wa máa dára ó gbogbo tó dàbí òkè ó máa di pẹ̀tẹ́lẹ̀ bèrè léyìí lọ́wọ́ mi máa ṣàlàyé fún ẹ ní kíkún ayé òde nígbà bákan náà mọ̀ ẹlòmí aláàlá á máa gun òkè ó sọ fún ẹ lẹ́ẹ̀kan tó bá ti rí pé o gun òkè lójú àlá ó dára ṣùgbọ́n wàá wá máa wá sílẹ̀ it's not good òkè dẹ̀ yàtọ̀ sókè o pé pé kó máa pọ́n òkè òkúta o àbí òkè olúmọ o wà nú ẹ̀mí o ṣùgbọ́n tó bá rí pé báyẹn ní òkè upstairs tó ti wà ń bẹ̀ má wálẹ̀ o má wálẹ̀ o má wálẹ̀ o ó lọ́mọ kan tó mọ̀ mi fẹ́ fẹ́ ń gbà yẹn gbà tí máa lálẹ́ ọmọ kan rí pé ọmọ yẹn ó kàn sọ fún ọmọ mi pé ó ti jọ wà lókè ó kàn sọ fún pé let's go to downstairs bó ti bá fi ẹ̀kúlé ọwọ́ ti bá fi gbá ojú ẹ̀ wà á padà sókè láyé ṣe láyé láyé ṣe lọ́run ò bá ẹ̀ tán ẹ o tó bá sluggish lójú ayé wọ́n máa gbé nǹkan gbẹ̀yìn ẹ gbúdọ̀ smart jára ẹ kọ̀ọ̀kan tó ń ṣe mo yẹ sọ fún ni ó yá padà sókè tẹ́lẹ̀ bá fẹ́ lọ sílẹ̀ kó máa lọ lẹ́nu ìmọ̀rí ìwọ òkè nílé tiẹ̀ ò ní padà ò ní wálẹ̀ mọ́ ó dẹ̀ gbọ́ràn sí lẹ́nu ọdún ó fìlì lọ́tà mọ́ mo halẹ̀ mọ́ ó dẹ̀ máa gbọ́ràn sí lẹ́nu lójú ayé so definitely lójú oorun yẹn ó padà sókè ọmọ rẹ̀ ni mo ló padà sísàlẹ̀ we don't want it means
ọlọ́mọ jẹ́ káyé fa ọmọ wa wálẹ̀ wọ́n fẹ́ lo obìnrin yẹn gẹ́gẹ́ bí òun lo ìfàwálẹ̀ fún ọmọ yẹn ni wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èso gbogbo lórí ayé mi tọkọtọmọ so God bless you all a tún máa pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ àlàáfíà Ọlọ́run àbàlàyé máa bẹ́ẹ̀ gbé ìmọ́lẹ̀ yìí ṣe pàtàkì o wọ́n wà Nàìjíríà tó bá lórí mo lè má ṣẹ̀dẹ̀ sábúrò náà tó bá tán láàrin ọjọ́ mẹ́sàn-án tó máa fi jó yẹn wàá rí wípé rere lolúwa all homes gbogbo ilé pátápátá ó gbúdọ̀ ní ọ́ìlì ó dára púpọ̀ orí ọ̀fẹ́ lè tàbí eléyìí be free from every evil from every obstacles hindrances be free yes from ogun ìdílé yes family gods you will be free I will be free too in the name of Jesus eléyìí ó dára púpọ̀ kó máa fi àmì òróró àmì ilé sí orí ara ẹ àti àwọn ọmọ ẹ kó lè dẹ òróró sí ẹ lórí agbẹ́ kó ṣe kíni ó kún àtúwọ́ sílẹ̀ àlàáfíà.